Praise the Lord. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Mo fẹ́ pè gbogbo àwa ènìyàn súnmọ́ tòsí. Ó bá jẹ́ Mùsùlùmí, ó bá jẹ́ Kristẹni, ó bá jẹ́ oníṣẹ̀ṣe. Islam tí àwọn Mùsùlùmí ń pariwo wípé òun ni ẹ̀sìn àlàáfíà. Mo fẹ́ jẹ́ kájọ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi. Kí wọ́n náà dẹ̀ máa ka àyà Al-Qur'an tó ń wò lókè yìí. Kó o fi máa sọ wípé ẹ̀sìn tó ń sìn ní tòótọ́ ẹ̀sìn àlàáfíà ni. Kùránì àti Islam ní ìṣòro ta ní nílẹ̀ Yorùbá. Islam àti Kùránì òun ni ò jẹ́ kí àwọn mọ̀lẹ́bí méjì kí wọ́n rí ara wọn ní ẹyọ kan so mọ́. Tó jẹ́ pé tó o bá fi lè jẹ́ Christian tí àwọn jẹ́ Muslim o máa ní problem. Mo fẹ́ kájọ máa ka nǹkan tí Allah sọ fún wọn ni o. Ó ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Islam nìkan lórí oníṣẹ̀ṣe àmọ́ tó oníṣẹ̀ṣe ràánú gba wọn o. Islam nìkan lórí Kristẹni gbogbo èèyàn pátápátá lẹ́lẹ́bọ. Àwọn ò sì rí òkúta tí wọ́n lọ ń kì sí Mẹ́kà bíi pé ìbọ̀rìṣà ni àwọn ń ṣe. Tó o bá ti lè ṣe Islam anywhere tó o bá wọ̀ ti ní problem ńlẹ̀ Yorùbá àti káàkiri àgbáńlá ayé. Àtọ́jọ́ tó níṣẹ̀ṣe ti ń lo ìwé odù fa wọn láti fi máa kọ́ àwọn èèyàn ní ìjọ Ọ̀rúnmìlà nígbà nínú ìwé wọn kán tàbùkù bá Islam àbí kí àwọn tó jẹ́ ẹni tó mọ̀ nípa ẹ̀kọ́ wọn yẹn kán máa lò fi preach fáwọn èèyàn wọn kán á máa bú Islam. Àtọ́jọ́ tí pásítọ̀ ti ń ṣe ẹ̀kọ́ Bíbélì kódà tí wọ́n lọ theology tí wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ ní theology tí wọ́n ṣe gbogbo ẹ̀ ò ní rí wọn kí wọ́n bọ́ sórí pulpit kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tako Islam. Ní rí pásítọ̀ kan kó gbé ẹni Muslim cleric lọ sí court bóyá wọ́n bú Jésù àbọ̀ bú Bible àbí wọ́n bú ẹnikẹ́ni. Ṣùgbọ́n tí Islam sọ fún wọn ni wípé gbogbo èèyàn tó bá ti lè jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n ò ṣe ẹ̀sìn Islam ìṣe ni ká ẹ gbógun tì wọ́n. Òun ni fìtínà títà ń rí nílẹ̀ Yorùbá. Ṣẹ́sìn àlàáfíà lélẹ́yìí. Ó ní kí wọ́n rí ilé kókó lára yín and let them find harshness in you. Let them find in you harshness, ilé kókó. Al-Qur'an kan sọ pé ìfi imú ẹni dọ́rin. Kí la wá gbà lọ́wọ́ yín, kí la rà ń gbà yín tọ́lọ́run yóò fẹ́ jẹ́ ká nísinmi. Ẹ̀yin píyẹ Ọlọ́run ẹ bọ́ síbí o. Ẹ̀yin píyẹ Ọlọ́run abẹ̀yìn ni. Kí ni tá a rà lọ́wọ́ Allah? Kí ni tá a rà lọ́wọ́ Muhammad tí ò jẹ́ ká nísinmi látọjọ́ tẹ́sìn yín ti dáyé? Nígbà táwọn bàbá wa wò yín títí tí wọ́n pè yín ní ẹ̀sìn ìmọ̀le. Torí pé gbogbo tí bẹ́nu ẹ̀sìn kó le báyìí ni. Ò lè rí nínú Bíbélì kí wọ́n sọ wípé àwọn tí ò bá ti gbàgbọ́ ìṣe ni ká ẹ gbógun tì wọ́n kí wọ́n rí ilé kókó lára yín. Sábà pé tá a bá lọ wo Quran chapter 57 náà verse 22 àbí 58 verse 22 ó sọ the same thing ọ̀rọ̀ wípé ò ní rí ẹnìkan tó yapa lórí ẹ̀sìn Islam tó yapa sí Allah kí wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀. Ò ní rí onígbàgbọ́ òdodo kan kó máa nífẹ̀ẹ́ àwọn tó yapa sí ẹ̀sìn Islam. Wọn ò bá jẹ́ bàbá wọn, wọn ò bá jẹ́ ẹ̀gbọ́n wọn, wọn ò bá jẹ́ àbúrò wọn, wọn ò bá jẹ́ ìbátan wọn. Pé ẹni tó bá wá hate wọn tó dislike ẹni tí ò ṣe Islam àwọn yẹn ni Allah ti kọ ìgbàgbọ́ òdodo sí lọ́kàn. Ẹ wá ní kàlàáfíà jọba ńlẹ̀ Yorùbá. Ṣé ìwé ilé yẹn fẹ́ tẹ̀lé tàlàáfíà ìjọba ńlẹ̀ Yorùbá? Tẹ́ ẹ bá fẹ́ practice ogun ẹ gba Saudi Arabia lọ o. A fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín Mùsùlùmí. Bíbélì táwa ń kà yìí òun kọ́ ni ànábì gbé wá fẹ̀yìn Mùsùlùmí o.
kùránì ló gbé wá fún yín. Ẹ di kùránì yín mú kẹ́ ẹ jẹ́ ká ní ìsinmi. Ẹ jẹ́ kí kírísítẹ́nì ní ìsinmi. Ẹ jẹ́ kí oníṣẹ̀ṣe ní ìsinmi. Ẹ̀sìn tó wà ní wọ́ọ̀dù táwa yìí is thousands of religion. Oníkálukú dẹ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ìsìláàmù ló dé tó sọ́dọ̀gún. Ẹ̀sìn tó wà, ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀, thousands of religion ló wà. Ẹlẹ́mí lè mú gílẹ̀ kó ní gí lòun fẹ́ máa bọ, kò sẹ́ni tí ó bì. Ẹlẹ́mí lè ní omi lòun fẹ́ máa bọ, kò sẹ́ni tó máa bí. Ẹ̀yin náà lẹ dé tẹ ní omi kan lọ yàgbẹ́ sínú ẹ̀ kò lè ṣe kankan, omi sì kó Mẹ́kà. Omi tẹ ní kò lè ṣèbó kó Mẹ́kà, kì í ṣe ẹ̀kan ló kó Mẹ́kà náà. Ilé Kàbá, ilé Allah tẹ́ ń pè nílé Ọlọ́run. Tí èyàn kan bá sọ pé omi yẹn lòun gbàgbọ́ nínú ẹ̀, ẹ jẹ́ kó bọ̀ nǹkan ẹ̀, kò ń ṣe pírọ́blẹ̀mù ti yín. Àwa Christian gbàgbọ́ nínú Jésù pọ́mọ Ọlọ́run ni, kí ni pírọ́blẹ̀mù ti yín? Ṣé ọ̀dọ̀ yín ló gbà wá ni? Ṣé Israel ni Jésù, ṣé Saudi Arabia ni Jésù gbà wá? Ẹ ò ní láti bá wa máa pariwo kí sọmọ Ọlọ́run. Èyàn kan pè mí, ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn mọ̀lẹ́bí ẹ̀. Ẹni ẹ̀ kan pa mí ni pé èpè tó ń ṣe yìí kò lè ràn mí. Torí pé ìmọ́lẹ̀ ni mò ń pè é sí. Ní Jésù ìsọmọ Ọlọ́run, kìíní kan ò ní ṣe báyìí, ìwọ ló ń gbéra ẹ ṣépè báyìí. Téèyàn bá sọ pé irin lòun fẹ́ bọ, ẹ jẹ́ kó sin irin ẹ̀. Ọ̀nà tó ń gbà tó yí òun nìyẹn. Tẹ́ ẹ bá fẹ́ píríṣì fún pé irin ò kí sọ lọ́hùn, ṣé ká wá pa wọ́n ká fi ilé kókó bá wọn jà, sóhun ni tẹ́ fẹ́ fi píríṣì fún wọn. Téèyàn bá sọ pé Jésù ọmọ Ọlọ́run ni, òun sì tẹ̀wọ́n máa tẹ̀lé inú ẹ̀ lòun fẹ́ kú sí, tí ò bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ pé kì í sọ ọmọ Ọlọ́run o, táwa tó lè dá wa lójú tí sùn gbé pọmọ Ọlọ́run ni. Ṣé ń tẹ́ kọ sínú Quran yìí ló máa jẹ́ kí ẹnìyẹn convert sínú Islam? Àti ìwà tẹ́ ń wù ní àyíká àtàyídá wa. Ìkan náà sọ̀rọ̀ lánàá, ó ní Bible ìwé kinní kan ni. Ọmọ kékeré òpònú máa ń dàgbàlagbà òpònú o, I'm sorry to say. Ọmọ kékeré òpònú ó máa ń dàgbàlagbà òpònú. Bible ìwé kinní kan rẹ̀ Ọlọ́run ti kẹ̀yìn sí, Ọlọ́run ò lò ó mọ́. Ó tẹ̀ tún sọ́nu fídíò kan, wọ́n ní Bíbélì kò ń ṣe ìwé tó wá fi lè tó ayé, ẹni tó wà náà Ọlọ́run ti kẹ̀yìn sí, àlùkùránì Ọlọ́run wá gbé dání. Sálùkùránì tó ń kọ́ support yẹn bó ṣe ń gbà ìyàwó níyàwó, tó ń pa àwọn èèyàn tí wọ́n kidnap. Ṣé Kùránì support kidnap ni? Ló ní ẹ lọ bá wọn, ẹ lọ bá dè wọ́n ní gbogbo ìbùlúgọ sí. Ó ní ẹ máa pa wọ́n. Ó tẹ̀sọ́nú àyà kan, Quran chapter 47 verse 4. Ó ní tẹ́ ẹ bá mú wọn, tẹ́ ẹ pa wọ́n, tẹ́ ẹ dúnbù wọn. Ó ní àwọn tẹ́ ẹ bá mú so, ó ní ẹ lè tú wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí kẹ́ ẹ gbowó. Àwọn Fúlàní ẹ̀sìn tó ń gbé àwọn èèyàn tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn, tí wọ́n ń tú wọn sílẹ̀, ṣèmí tí wọ́n pa, ṣèbí inú Kùránì ni wọ́n ti kẹ́kọ̀ọ́. Ẹ jọ àfìyọ́nú Ọlọ́run bẹ̀yìn ni. In tó ń bẹnu Kùránì yìí, ẹ jẹ́ kó jẹ́ láàrin ẹ̀yin àti Mùsùlùmí lẹ́tí ẹ máa lò. Ẹ má lò fáwọn ata jẹ́ Christian, ẹ má lò fún oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ kó ní káàtúkú gbé ìgbé ayé àlàáfíà ní ilẹ̀ adúláwọ̀ lórílẹ̀‐èdè Yorùbá, ní ẹ̀yà Yorùbá yìí, ní ilẹ̀ Yorùbá yìí. Ẹ jẹ́ ká gbé ní àlàáfíà. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Kí ni wọ́n rà nígbà yín o? Kí wọ́n rà nígbà Ànábì? Kí ni wọ́n rà ń gbà láà tó fi dológun dé? Tí Mùsùlùmí bá ń bú èèyàn tó ń bú ìyá tó ń bú bàbá ẹ̀, kò sí tí wọ́n máa ṣe. Ẹ jẹ́ kán bú ìyá àti bàbá tiwọn. Lọ́ọ̀yà méje wọ́n lè gbà lórí ẹnìkan. Ìbínú Allah ni, ìbínú Allah lórí àbí ẹ̀ ń tọra yín. Ẹni tó pé ìyá yín ó ń lùgọdè yín lọ́dọ̀ ìdájọ́ ni. Ó ní kí wọ́n rí ilé kókó lára yín, ṣé wọ́n gbọmọ lọ́wọ́ yàbí wọ́n gbẹ̀yàwó yín? Àbọ̀rẹ́pọ̀ ọmọ ọdún 9 bá Ànábì ṣe fáìsà tí ò jẹ́ padà jẹ́ kọ́mọ yẹn rọmọ bímọ tó fi kú. Kò sí ẹnikẹ́ni tó ṣe àwọn nǹkan yìí fẹ̀yìn Ìsìláàmù. Ẹ fi wálẹ̀ àwa Christian. Mọ̀ pé bá a ṣe ń sọ ní gbogbo ìgbà pé ẹ fi wálẹ̀ ká di ẹ̀sìn wa mú káyìn náà di ti yín mú, ẹ ò ní gbọ́. Ṣùgbọ́n àwa ń kìlọ̀ fún yín ní gbogbo ìgbà o. Ẹ jẹ́ ká làáfíà jọba ńlẹ̀ Yorùbá o. Tẹ́ ẹ bá máa practice war pẹ̀lú àyà yìí, ẹ gba Saudi Arabia lọ o, ẹ gba Mecca lọ o.
ṣùgbọ́n tó bá pa nǹkan ilẹ̀ fẹ́ máa lò nílẹ̀ Yorùbá láti fi máa dà wá láàmú ó kù ẹ̀yin ó kù Ọlọ́run. Ẹ̀yin tẹ̀ wá nù Islam tẹ̀ lójú ọ̀rọ̀ lẹ́wà ẹ̀ tí mọ̀ tẹ̀sẹ̀ inú igbó òun lọ̀tá yín wà. Àdúrà mi wá ni pé ẹ ò ní pàdánù inú igbó tẹ̀ wá yẹn Ọlọ́run ó mú yín wá sílé ẹ ò ní ṣègbé o. Orí ọ̀fẹ́ Kristi kó máa wà pẹ̀lú yín. Máa share program yìí share fún àwọn èèyàn bó ti tó àti bó ti yẹ kó kọ́ àwọn mùsùlùmí náà dáadáa. Ìsìláàmù àti Kùránì òun ló bí ìṣòro ní ilẹ̀ Yorùbá ní tí àwọn mùsùlùmí ń tẹ̀lé rẹ̀ tá a fi gbádùn ara wa. Ẹ̀gbọ́n ò gbádùn àbúrò, àbúrò ò gbádùn ẹ̀gbọ́n, ọkọ ò gbádùn aya, àbúrò ilé ò gbádùn ara wọn. Tá máa lọ ilé ẹnìkejì wa tá máa lọ jẹun, tá máa jẹ rice, tá máa jẹ kínní. Ìsìláàmù dé tán, àwọn èèyàn dé tán, àwọn àfáà dé tán, wọ́n dẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yí padà. Ẹ ò gbúdọ̀ jẹ́ léyìí, ò gbúdọ̀ ṣe kíní kan, tẹ́ni tí mùsùlùmí tó bá ṣe léyìí, ò gbúdọ̀ ṣe fún Christian, Christian ò gbúdọ̀ ṣe báyìí fún mùsùlùmí. Àwa yọ humanity dànù kúrò láàrin ara wa. Àwa yọ ìjẹ́ ọmọ ènìyàn kúrò láàrin ara wa. A yọ ìfẹ́ kúrò láàrin ara wa. Ṣé ìfẹ́ leléyìí? Ṣé òun ni Islam ń preach yìí? Ṣé peace ni Islam ń preach yìí? Ọlọ́run yóò là wá lójú. Bá mi ṣe dáadáa láti gba ọkàn àwọn èèyàn là lórúkọ Jésù. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ayọ̀ ni o.